Allah, the most merciful. Fún mi lọ́wọ́ o, má jẹ́ nìkan ṣayé mi rúkàyà. Ẹ̀yin tèmi, orúkọ tèmi ni Alájà Rúkàyà Aláwìyé Bàṣírí mi. Ṣé ti gbọ́ ń pa ẹ̀ nípa Bisi Ologe Show? Fún ayẹyẹ lóríṣiríṣi lọ́tún lọ́sùn. Ṣé bá fẹ́ kó gbọ́ nípa yín, nípa ayẹyẹ yín káàkiri àgbáláyé? Ẹ kàn sí Bisi Ologe Show lórí YouTube, lórí Facebook, lórí Twitter, lórí Instagram. In fact, Bisi Ologe, they are the best. Love you. Àtòrí kó má ṣe wẹ̀nẹ̀jẹ, aṣáájú ọjọ́ kú ẹ̀ kò ì pé o. Àwọn lọ́pọ̀gùn tí wọ́n sá fógùn, àwọn lọ́pọ̀ tẹ̀tọ́ fìsẹ̀yìn o. Ṣé báwọn lọ́pọ̀gùn tí wọ́n sá fógùn, àwọn lọ́pọ̀ tẹ̀tọ́ fìsẹ̀yìn o. Ẹ bá máa mọ̀ o, òye. Ẹ bá máa mọ̀ pàṣíwájú yìí bá ṣẹ̀yìn o. Ẹ bá fẹjọ́ sí Elédùmarè o. Àkànbí, ta ló ń pè rí ẹ o? Àwa ò pè rí ẹ Àkànbí. Ọkọ Bílíkì, aláró ní ìraṣọ kó má ṣàṣọ bólúwa bá fẹ́ kó má nírẹ̀ Àkànbí o. Bọ́lá kóró báyìí dé kóró báyìí dé kànga o. Kó má bùwọ̀ tábọ̀ o. Kó má bùwọ̀ tábọ̀ o. Tinubu ojú òró nílé ké omi o. Ó ṣì bàtà nílékè odò. Aró ní ṣọ̀kọ̀ aṣọ. Bọ́lá kí wọ́n má lùfin ọba o. Ìyẹn là gbà nínú àdúrà táwa mi tọrọ. Bójọ́mọdé ló kọ̀pẹ́ tẹ̀sí, gẹ́gẹ́ ló ń ṣe ní tiwa. Bó sì jálà àgbà ló kọ̀pẹ́ tẹ̀sí, gẹ́gẹ́ ló ń ṣe ní tiwa. Àwa ò gbèrò kẹ́ni tó là kí o má jayé pẹ́. Ìyẹn l'Olúwa fi ń ṣàbùsí fún wa kẹ́ ẹ gbọ́. Congratulations, the President-elect, His Excellency President Bola Ahmed Tinubu. Congratulations, the First Lady to the President-elect, Mrs. Oluremi Balikis Ayaba Tinubu. Congratulations to the official firstborn of the Federal Republic of Nigeria, Governor Babajide Olusola Sanwo-Olu. A kí gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà pé ẹ ṣé fún ìfọwọ́sowọ́pọ̀ èyí tí ẹ ṣe fún wa. A wá kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá fún àjùmọ̀ṣe àti ìfọwọ́sowọ́pọ̀ títí àwa Yorùbá náà fún eléyìí tí a ṣe fún ara wa. Kò ń ṣe Bọ́lá Ahmed Tinubu la ṣe fún o. Kò kí ń ṣe ìdílé Bọ́lá Ahmed Tinubu la ṣe fún. A ṣe fún ara wa ni. A ṣe fún ọ̀la àwọn ọmọ wa ni. A dẹ̀ ṣe fún ọ̀la orílẹ̀-èdè ilẹ̀ Nàìjíríà. Torí eléyìí tí a ṣe yìí, gbogbo Yorùbá lápapọ̀ la ṣe fún. A dẹ̀ rí èrè tí ó dá ní ibẹ̀. A ní kábàámọ̀. Bọ́lá Tinubu ò ní kú ní wèrèwèrè, kò ní kú òjijì, ọpọlọ ò ní rà. Ọlọ́run á bá fún Bọ́lá Ahmed Tinubu ní ọgbọ́n, òye, àlàáfíà, ẹ̀mí gígùn tí ó fi máa darí orílẹ̀-èdè ilẹ̀ Nàìjíríà. Ṣé rí oríire yìí, gbogbo wa la ṣe o. Gbogbo wa òun ni a ṣe. Bó tiẹ̀ ti lè jẹ́ pé a mọ àwọn kan tí wọ́n ń gbèrò ikú
sí Bọ́lá Ahmed Tinubu ṣùgbọ́n Ọlọ́run ọba ò jẹ́. Wọ́n ní èké ni ojú máa tì, ojú ò lè ti ẹni tí ó bá tọ́nà. Ṣé ojú gbogbo adẹ̀ ti jà? Gbogbo àwa tí à ń gbèrò, gbogbo ẹ̀yin tẹ́ ń gbèrò pé Bọ́lá Tinubu ò ní débẹ̀, pé ó máa kú ni, ó ń tọ̀ sára ni, ọwọ́ ẹ̀ ń gbọ̀n ni. Èmi á bẹ̀ Ọlọ́run ọba fún wa pé kí Ọlọ́run ọba kó rọ̀ gbogbo wa ní ọkàn, torí gbogbo ẹ̀dá tí ó bá ń tọrọ nǹkan ní ọwọ́ Ọlọ́run ọba kò ní máa gbèrò ìṣubú fún ọmọlàkejì. Inú títí èmi dùn pé mo lè yí ẹnu padà láti support Bọ́lá Ahmed Tinubu torí ọkọ̀ gbàlà òun ni mo wọ̀. A lot of people ń dúró pé ká kábàámọ̀ kí wọ́n lè fi wá ṣe yẹ̀yẹ́, ṣùgbọ́n Ọlọ́run ọba kò ní ti ojú ọ̀lẹ mú alágbára, torí Ọlọ́run ọba ò dá kọ́inkọ́in kó nílà bí ẹṣin, torí tó bá nílà bí ẹṣin ni àtàpá ló máa ta ni, àtàpá ló máa ta èèyàn. Ṣùgbọ́n màá rọ̀ wá ní o, gbogbo àwa tó yẹ pé èrò burúkú, nǹkan burúkú la máa ń rí gbé lórí social media ní ojoojúmọ́, a kì í rí nǹkan tó dáa. Màá rọ̀ wá pé nísìnyí tí Bọ́lá Tinubu dẹ̀ ti jẹ president, a ṣá lè padà sẹ́nu iṣẹ́ wa, a lè padà sí ẹnu iṣẹ́ wa. Wọ́n ní tí èèyàn bá lé ni tí ò bá bá onítọ̀hún, wọ́n máa padà lẹ́yìn ẹ̀ ni. Gbogbo ẹ̀yin eléròkèrò tí ẹ máa ń spread nǹkan burúkú lójoojúmọ́ tó yẹ pé nǹkan dáadáa kò kí ń wá láti ọ̀dọ̀ yín, ó dẹ̀ ti ṣẹlẹ̀ nìyẹn o. Ẹ padà sí ẹnu iṣẹ́ yín, torí Ọlọ́run ọba ni ọba tí ó ń gbé ẹ̀dá dé ipò. Àdúrà ni kí a máa ṣe fún Bọ́lá Ahmed Tinubu, kí Ọlọ́run ọba kí ó túbọ̀ lọ́rẹ̀ ẹ̀mí ẹ̀, kí Ọlọ́run ọba kó kọ́ mọ́ ṣe, kó má kúkú òjijì, kí èròkèrò àti àwọn oníròkúrò kí wọ́n má wọ inú ẹ̀, kí gbogbo ìlérí tí Bọ́lá Ahmed Tinubu tó ṣe fún wa ní Nàìjíríà kí Ọlọ́run ọba kó jẹ́ kó múṣẹ. Àdúrà tí a need ní ìsìn nìyẹn. Kò kí ń ṣe àkókò tí àwọn máa sẹ́ndì nǹkan oríṣiríṣi nǹkan tí ò dá nípa ara wa. Ká ronú, ká pìwàdà, torí ọmọ Yorùbá ni ó di president. Mo dẹ̀ mọ̀ pé àyípadà dáadáa ó máa bá orílẹ̀-èdè Nàìjíríà, àyípadà dáadáa ó máa bá gbogbo orílẹ̀-èdè Yorùbá. Bọ́lá Tinubu ní òun á kó gbogbo Nàìjíríà jọ, àti àwọn táwọn jọ run for election o, àtẹni tó lose o, àtẹni tó support òun, ó lóun á kó everybody jọ. So màá fẹ́ kí gbogbo wa kí a fi ọwọ́ sowọ́pọ̀, ká kún fún àdúrà fún ẹ̀mí gígùn, àlàáfíà, ìlera fún our President Bọ́lá Ahmed Tinubu àti ìyàwó ẹ̀, ìyẹn Senator Olúrẹ̀mí Ayaba Bọ́lá Tinubu, pé kí Ọlọ́run ọba kó jẹ́ kí wọ́n lè ṣe ìlú yìí, kí Ọlọ́run ọba fún wọn ní agbára, kó dẹ̀ fún wọn ní ọpọlọ tí wọ́n fi máa tó ìlú. Gbogbo àwa ọmọ Yorùbá náà ẹ jẹ́ kí a fi ọwọ́ sowọ́pọ̀, Ọlọ́run ọba fún wa ṣe, ìlú Nàìjíríà ò ní dàrú o. Ṣé wàá rí governorship election tó ń bọ̀ yìí, gbogbo àwa ọmọ Èkó àti ará Èkó àti àwọn ọmọ Yorùbá, màá fẹ́ kí a fi ọwọ́ sowọ́pọ̀ ká gbé Governor Babájídé Olúṣọlá Sanwó-Olú ní àrùgẹ, kí wọ́n lè re-elect àbí kí a re-elect Governor Babájídé Olúṣọlá Sanwó-Olú fún ìgbéga ní ìpínlẹ̀ Èkó àti fún àfọwọ́sowọ́pọ̀ orílẹ̀-èdè Nàìjíríà, torí gbogbo wa la mọ̀ pé tí Lagos State bá ṣubú àbí tí ó bá bọ́ sí ọwọ́ ẹ̀yà míì, wọ́n á ṣe báṣubàṣu ni. Ọlọ́run bá lọ́rẹ̀ mi wá o. Ẹ jẹ́ kí a rò pé bí President Bọ́lá Tinubu bí ó ṣe ti gbégbá orókè ní presidency, kí a má lose Lagos State, torí Lagos State ní target àwọn ẹlẹ́yà kejì. Ọlọ́run bá fún wa ṣe, ẹ jẹ́ kí a re-elect Governor Babájídé Olúṣọlá Sanwó-Olú tó bá di March 11, 2023 tí a wà yìí, kí gbogbo wa ká bọ́ta ní inú Lagos State ká lọ dìbò fún APC
fún ìlọsíwájú ní Lagos State àti orílẹ̀-èdè Nigeria. God bless Nigeria. Èkó ò ní bàjẹ́. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.